صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. صلاة ترفع بها الرجال بيننا وبينه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حتى أراه بعيني وأكلمه باللسانه وأسأله عما أريد. لقد كنت في الغفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم الحديد. وكذلك نرى إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما الحقني بالصالحين. آمين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. بآجي أوجي يا إلهي معوجي بهاجي أوجي يا إلهي معوجي ويا جل جلوتي بالإجابة ألهلت بهاجن أوجي جل موت جلاله جليل جلا جليوت جمة مهرجت جليلا جلا جليوت جمة بهرجت ثلاث يصا صببت بعد غاتبي ibi tó lè gbà náà la wà yìí òde ńlá la máa wá aṣọ ńlá lọ. aláṣíà tẹ̀bírú síámi takọ̀wọ́mọ́t. ibi tó lè gbà náà la wà yìí. Mádàmù tẹnu rẹ bá ti tóbi má bẹ̀lẹ̀ tí kékeré sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni tí ńlá òní kò bá sọ̀rọ̀. bẹ́ẹ̀ni rẹ bá ti tóbi má bẹ̀lẹ̀ tí kékeré sọ̀rọ̀. Ilé tí ńlá ni bá sọ̀rọ̀. Wàmímú tọ́mísù. wàmímú tọ́mísù. àbútarò sọ̀mọ́sọ̀lámì. wàbí wọ́n sì ti yá. بالجرتين تشركت. Inú mi dùn púpọ̀ pẹ̀lú tọ́pìkì tẹ fún mi yìí. Ìṣẹ́jú márùn-ún ni. عربات 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 مثل الأنامل صففت تسير إلى الخيرات والرزق جمعت. تشير إلى الخيرات والرزق جمعت. وعربات تسير إلى الخيرات والرزق جمعت. وهاو تشكيك وهاو شكيك وهاو شكيك ثم وهاو مقوس كأنبوب حجال من السر التوت. اسم الله الفاتحة الكبرى يدعى بجلجلوت الكبرى. من شمس المعارف الكبرى للشيخ أحمد علي بوني. وآخرها مثل الأوامل خاتمين. خساهما سيار كانوا وللسر قد هوت. نرد بك الأعداء من كل وجهة. Bàbá ṣé ó sáyé ìdí tọ́wọ́ àkàlẹ̀ yìí aláníyàn rẹ̀ púpọ̀ ni wọ́n. وبالاسم ترمي من البعد بالشتت. فأنت رجائي. Alájì wa àgbà kílẹ̀ kúrò bàbá mi sọ. Lé máa ṣe. Alhaji Najimuddin lé máa ṣe. فأنت رجائي. Ẹ tẹ́wọ́ bẹ̀ wọ́n. فأنت رجائي. Kò sọ lówó tó ṣe tẹ́ ẹ ṣe rí. Kò wọ́n pẹ̀lú ẹ̀ta lọ́hùn ti gba àyè fún tó wá lè fàyè lẹ̀. Ṣé Ọlọ́run dẹ̀ máa ń tẹ̀sí àní? Ó lè jẹ́ next week lọ́lọ́ fi gbẹ́lá lọ́wọ́ ẹ̀.
ọba tí ò ní wákàtí máa wù lórí ká mọ́. Fanta Ajayi. Kí ló dé dẹ́gbẹ́ tó lóògùn ju ọmọ ẹ̀ náà tó tọrọ owó? Fanta Ajayi. Àwọn àgbọ̀rùpẹ̀ tó tóbi lánàá ọmọ rẹ̀ òkè wù. Fanta Ajayi. Àti lọ́wọ́ tó pọ̀ rí. Ọjọ́ tó rúkọ bàbá wọn ti lọ wọn àdárúkọ ọmọ lónìí. Fanta Ajayi. Fanta Ajayi. Ya ilahi wa sayyidi. Mo fi ní ẹ̀tọ́ ọ̀lẹ̀ kan ni pé bàbá ò sọ gbólóhùn yìí rí níta kó wá pọ̀ rí kan ní inú mi dùn àwọn ọmọ tó fà. Ní tó sì fà á ni pé àdìsá alé wa tí òkè sábà jọ wá lójú yìí ni. Àwọn ará àtàlà mọ́ dáadáa torí báwo ìrí wọn gbogbo gbà. Fanta Ajayi. Ya ilahi wa sayyidi. Ọmọ mi lẹ́ẹ̀kan bàbá bẹ́ sáyẹn oríire ẹ̀ wọ́n mú omi kù wọ́n wá ní ó mú ó wá ní kó máa ó wá tún Allahu Akbar òun wá tún pọ́n àpọ́nlé pé kọ́ọ̀pù bàbá kó má fi mú mi ó wá lóun máa mu ti inú ike Pepsi mọ́ni à kí n ṣe wọ́n mọ̀ pé ó kù bẹ́ẹ̀ eléyìí náà fẹ́ jẹ́ kí n tó wà nù ara ẹ̀ tí ò dá wọn fẹ́ jẹ́ ó jáde nì. Fanta Ajayi. Ya ilahi wa sayyidi. Bàbá Alhaji náà ti mo dì kò wọ́pọ̀ nù ọlọ́lá tí mo ń tara rẹ̀ bàbá yìí o. Ntọ́lọ̀ ń ṣe fún yín mọ orí rẹ̀ lẹ́ni àkọ́kọ́ ntọ́lọ̀ ń ṣe fún yín tẹ́ ẹ fi lè dúró láti aago yẹn dì sí yí ọlọ́run mọ̀ máa dá yín dúró nítorí ààrẹ kan ni kò tún wá mọ́ láyé. Fanta Ajayi. Ya ilahi wa sayyidi. Bàbá tó wá tó sí yín lẹ́ẹ̀kan sí wọ́n ní kí lẹ jẹ lọ́sàn-án ìjọ tó bá yẹ fún yàrá gbogbo oríire èèyàn gbọ́dọ̀ tún jẹun. Ọ̀gbọ́n ni nígbà tó wàhálà dé bá nàbí Musa búrẹ́dì kan ló sọnù lọ́wọ́ òun àtọmọ kíwẹ̀ tó ní pírọ́blẹ́mù. Níjọ́ tọ́lọ̀ bá fẹ́ fún olódìdí oore tọ́ bá ní o tètè jí débì kan tọ́ bá jí débẹ̀ kódà tọ́ bá mọ̀ṣẹ́ tó bá mọ̀wé ju ẹni tó tètè débẹ̀ lọ ẹni ni wọ́n fún ọ̀tọ̀ ní kádàrá ọ̀tọ̀ ní punctuality. Fanta Ajayi. Fanta Ajayi. Ya ilahi wa sayyidi. Fàfúlà lámì màlìjẹ́ ìṣì ẹ̀rọ màbí galat. Fàfúlà lámì màlìjẹ́ ìṣì ẹ̀rọ màbí galat. Bàbá Alhaji Najimuddin lè máa ṣe fàfúlà lámì màlìjẹ́ ìṣì alifúlà bí màánà fàfárìk lámìmà bí màánà jẹ̀míà. Ó wọlé fàfárìkì jẹ̀míà lè jẹ́ ìṣì ẹ̀rọ màbí galat. Gbogbo ẹni tó bá dúró pé ẹ mọ̀ ṣubú àwọn àtọ̀ ọmọ wọn wọ́n dẹ̀ sórí burúkú. Àmín. Lọ́sọ̀rù fàfúlà àníbàlọ̀ ń wọlá pé ẹ dúró nítorí pọ̀pọ̀lọpọ̀ tó bá lówó wọ́n máa ń pín iṣẹ́ léjú Ọlọ́run lọ. Ẹ fún Ọlọ́run láàyè látàgùn mọ́kànlá di sáà yìí. Wọ́n wá ní kí lẹ jẹ ẹlẹ́ẹ̀tún láníyàn mọ́ ẹ rí gbọ́dọ̀ fẹ́ kó o pé mi. Fàfúlà lámì màlìjẹ́ ìṣì. Ẹ bá tẹ̀lé rí bàbá rí ẹ̀rẹ́ mi rí. Ìtí wọ́n tí àwọn bàbá pọ̀ nínú 100,000 tó ọ̀rọ̀ wọn tó fà ń tẹ́ni o èmi fi ń ṣàwọn torí àdúrà ní ìwé sí ẹ̀. Àwọn kì í wé ṣàdúrà o. Mo mọ wàhálà tí mo ṣe gba ìwọ̀nba tó wà lẹ́yìn yìí ìfẹ̀lẹ̀ ṣàdúrà fẹ́ni tí ò ní. Rárá o. Olówó náà mọ ìtàn máa ń fún lówó ẹni tó bá ti lápẹ̀rẹ̀ ọlọ́láwọ̀ ẹ̀ fún torí tó bá fún gbọ́n olówó ò láwọn ìwọ ní kára ara rẹ̀ bàjẹ́ tó bá ti fún ọ wọ́n máa pín nǹkan mọ́ sí àwọn náà fífún ọmọ. Alhaji Najimuddin fàfúlàrà ní màlìjẹ́ ìṣì gbogbo bí tẹ́ ti wá rárá ṣe tó fi ń fẹ́ jú báyìí gbogbo ẹni tó bá dúró pé ẹ̀ lérí mọ́ Ọlọ́run ó bá ti gbogbo ẹ̀jẹ̀ ọjọ́. Gbogbo ẹni tó wá fẹ́ ká ẹ ṣe mistake kóun náà lè wà ní ipò tẹ́ ẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ẹnìyàn onírà àánú gbà. Báríkà oníṣẹ́ ńlá nínú màá. Ẹ̀yin pọ́n Ọlọ́run lé ẹ pọ́n nàbì lé ẹ pọ́n àwọn bàbá wa lé ẹ pọ́n kúríánù lé. Àtàgọ́ mọ́kànlá. Láti 11 olówó chief accountant bẹ́ẹ̀ ṣe mọ̀ wé tó ẹ̀rẹ̀ sọ̀wé nù. Bẹ́ẹ̀ ṣe mọ̀ yàn tó ẹ̀rẹ̀ jù yẹn lẹ̀ ẹ wá parẹ́ fọlọ́hún ńlá tó sì ń lọ gbogbo tó ti sọnù ayé yóò dẹ̀ mọ́ padà. Fàfúlà lámì màlìjẹ́ ìṣì ẹ̀rọ màbí galat. Àfa àti máa ń ṣe náà tẹ́lẹ̀ fẹ́ tó sanwó mọ́tò rẹ̀ níbọ̀ kí a sanwó mọ́tò mi kó wá ní kéwà ká náà tẹ́lẹ̀ tán jazakallahu khairan ní sàdámà ní a máa ṣe fún mi. Ọ̀sáàdì pé ọ̀sọ̀wọ́ ọkọ̀ 200 náà ìwà ká náà tẹ́lẹ̀ tán iná tẹ́lẹ̀ tán ò ní jẹ tán owó mọ́tò ẹ̀ kan. Ṣùgbọ́n ilé ìtẹ̀ ẹ̀ ṣe yìí ẹ wọ́n ti kíyàn tán níbi yàtí fẹ́yìn gan. Ẹ dá kádàrá tó wà lára yín ẹni kọ́ náà ń wò gbogbo ibi tó kù sí tọ́lọ̀ ti fẹ́ ló fẹ́ jẹ yíyà tẹ́lẹ̀ Ọlọ́run yọjú yóò mójú kó fẹ́.
kò sẹ́ni tó kírun tán tó níbi tí ó kù sí lọ́dọ̀ Ọlọ́run. kò sẹ́ni tó kírun tán tó níbi tó kù sí lọ́dọ̀ Ọlọ́run. ẹgbẹ̀gbẹ̀ kódà kò jẹ́ àfa alájú bẹ̀rẹ̀ ó náà níbi tó ti ṣe sí ìfàwù. o gbọ́dọ̀ máa tọ́ka àforíjì. Ọlọ́run mọ̀ ní ọba tí ò ní kọ́sọ́mà mi ò ní bọ̀ wí. nígbà tá nìkan ní bàbá gíga pé èyí rí ẹsẹ̀ rẹ̀ ló jẹ tó ní stroke bàbá tí yé tí ò lówó tó tún ní stroke kan. ẹ̀sán olówó ẹ̀sán gbogbo tó ṣe láyé wà ní kó ní stroke èèyàn tó lo stroke tó lo wíṣí à 3 million iná ló fi ń lọ ló fi ń bọ̀ bá ti yín dẹ́gbẹ́ tó dáwọ́ sí àníkò tó ká crosses tán ní ká máa lò náà eré ìtara fún ó tó pẹ́jẹ́ rí ọdún sọ pé ẹ̀sán rẹ̀ kọ́ ohun tó fẹ́ tọ́lọ́ fẹ́ ṣe ló ṣe kí ló kọ́ lọ́hùn pẹ̀lú so stroke tó ní olúwa ní kó má pàṣẹ ìlú ìmọ̀ ìwọ tó mọ̀ kó wà náà agbolé òun tó gbogbo ayé mọ̀ kó wáyé ayé ẹ̀sán rẹ̀ kọ́ ohun ó ti ṣe gbọ́ èèyàn kò sẹ́ni náà tí ó lè rìn torí òní mi ṣùgbọ́n tó bá ṣe dáadáa ta yọ aburú ọlọ́run wo yóò mójú nù yóò mójú nù. èyí tá yàrá ṣe yóò kéré gan lójú yín tẹ̀mọ̀ pẹ́ kàn mọ́ nínú tó ló wà tẹni torí ẹ̀ bá pé o gbọ́dọ̀ waste the time ẹ̀ waste time ẹ̀ ní ṣùgbọ́n ẹ̀ waste yẹ ẹ̀ kàn fún ọlọ́run máa dá padà fún yín. ibi tó wá kù sí tẹ̀ ń lérò ọlọ́run dá yín lò barika Maulana Sheikh Alhaji Ibrahim wọ́n ní kí n sọ̀rọ̀ nípa building of kini of the youth in Islam for tomorrow. ọ̀rọ̀ yẹn ò nira rárá o. ọ̀rọ̀ tí ò nira ni. ọba ṣe Saheed mo kí yín púpọ̀ o olólùfẹ́ mi ni wọ́n púpọ̀ lọ́dún tó ti pẹ́. ìràwọ̀ àgbáyé. ìràwọ̀ kílẹ̀ pé. ìràwọ̀ àgbáyé. ẹ pariwo ṣé wùlẹ̀ kan náà. odidi afa. báwo kílẹ̀ ṣe bọ́lọ̀ tó tó báyìí tí mọ̀lẹ́ pọ̀ dànù lára yín tó tó yìí. èyí sì orúkọ Ọlọ́run yẹn ti pọ̀ jù. àánú Ọlọ́run yẹn pọ̀ orúkọ Ọlọ́run yẹn pọ̀ níta báyìí dúpẹ́ ni pé bẹ́ẹ̀ ṣe ṣe lọ́lọ́run ṣe ń gbà. àmọ́ yẹ̀yẹ̀ ló lè ṣàdúrà jù lọ kẹ̀tì òwò gbalẹ̀. Allah ológun lógun. kì í ṣe pé ṣe lọ́wọ́ Ọlọ́run kan mọ́mọ́ mu ni. tabale gálẹ̀ tún wo tó ṣe àwọn ìyá rẹ̀ náà lọ́kọ̀ ọ̀rá ṣe bàbá wọn lásán Ọlọ́run lẹ́nu wọn bínú sí. Allahu akbar. gbogbo bàbá tẹ̀ ń wòran yìí kì í ṣe pé kádàrà wọn nìkan ló dá gbogbo kan tọ́jọ́ kàwé o ẹnu wípé ìyá wọn kàn sí dáadáa sí bàbá wọn lọ́lọ́run dá wọn lóhùn yìí. àwọn ẹ̀ṣọ́ ìjájì yẹn ní mọ̀nẹ́ra àwọn ẹ̀ṣọ́ ìṣọ́ra àwọn ọlọ́lọ́bí ẹjọ́ kankan bá mi tán kọ́ àjòkó ẹ bá ń fọ́ lásìkò lẹ́ẹ̀kan náà. ẹ bá wọn fún ọlága. torí ṣé o Saheed bàbá gba àsìkò fún wa ni bọ́dọ̀ ẹ̀jẹ̀ pé tẹ́lẹ̀ náà wọn àti ilé lọ torí mi a sì lọ́rùn abẹ́ nǹkan jù kí ló máa ka yín lórí nínú tó ṣòro rí ní kẹ́hìn tó nífẹ̀ẹ́. nínú tó ṣòro rí òun náà ní kẹ́hìn tó nífẹ̀ẹ́ rẹ̀. ẹnìyàn náà ní sí òtí mọ̀ pé kódà kí ẹ máa fi WhatsApp kọ̀ ọmọ bíi jí ẹ lára rọ ó lè má gbà tiẹ̀. bàbá Sheikh Ibrahim kàmín bàyìn kọ̀ríbù wà kàmín kọ̀ríbù bàyìn mélòó tẹ dájọ́ ń jẹ dákó dé jìnnà sí wa wọn àmì ìrìn kó jìnnà ọkàn rẹ̀ ò sí pẹ̀lú wa nìyẹn ó wà ní ìyàwó mi tàdé sádùn àfọ̀tí òní jèrè. tẹ́bárọ̀ máa fún àtàyè bá ní tí ó bá burú fún bàbá ẹ̀kọ́ ni ò ṣe dáadáa ìyẹ́ rẹ̀ lọ́nkàn sẹ́lẹ̀ sàn tiẹ̀. ìyẹ́ rẹ̀ lọ́nkàn pé tiẹ̀ fún ó fa ṣéwù tí gbogbo èèyàn ń kúnlẹ̀ kí ó fa aláṣọ láàrin agbo onífẹ́lẹ̀ bá àmọ́ pẹ́ ní yẹ̀yẹ́ ni àgbà bẹ́ẹ̀ ṣé n tó fẹ́ ṣe náà nù ọ̀dà má bínú bọ́ọ̀ ti ṣéwù àárín ọjà ni wọ́n ti mọ̀ ọmọ tiẹ̀ báwọn náà. Allahu akbar. ẹ lọ wọ́ọ̀sì gbogbo àwọn tó bá ní owó àwọn òbí wọn máa ń mọ̀ wá wù pẹ̀lú ọkọ púpọ̀. àwọn tí wọ́n bá lówó. àwọn ìyàwó máa ń wá wù tó bá ń ṣàbúrú sí i orúkọ tí wọ́n máa pè ní ọmọ yọnu. ọ̀ní. dáàdì ni ó máa pè é ìyàwó àfa tó pè dáàdì ní bàbá Taofiki. olóòrùn kọ́kọ́ wọlé ìyẹn nítorí pé ètò ìjọba ọkọ̀ báwọn. báńkọ́ ẹni tó bá ti tóbi ti tóbi. àbúdásímá. ẹni tí ó bá ti súnmọ́ ẹ̀jù máa ń wù ẹ̀bẹ̀ tó kéré ni ní tí ó jẹ́ kó ṣùgbọ́n ní bálù lè kó ga tó bá súnmọ́ lẹ́ni á ti yí balẹ̀ wọ́n tẹ̀jẹ̀ lúwà wáyìí á ti tọ́ bọ̀. tọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó wà ń bẹ̀ abájọ́ Saheed orí tó lọ ṣe fún yín ó pọ̀ òṣùgbọ́n kò tó tọ́wọ́ jẹ́ pé gbogbo àdúrà tí ẹ bá ṣe ni wọ́n gbà ní oníkàlù kó ti mọ fò sọ́mọ́. tó bá jẹ́ gbogbo àdúrà tó ní kálukú ń ṣe ni oníkàlù kó bá ti mọ fò sọ́mọ́. tani ò fẹ́ lo sọ́mọ́ jí sẹ́ni gbogbo àwọn tí kàdàrà wọn dúró yẹn ọlọ́run wọn gbà fọ́ ọlọ́run ní tipátipá ni. òṣèpọ̀ yìí sí o. èyí táyì ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ń tọ́lọ̀ fi ṣàánú yín kun nípa iná ìṣàánú. orúkọ yín lọ́dọ̀ wa kàlí mọ́ fojú ra dáadáa ni kò sí ẹni tó lè wà ní kọ́nà àbíkátá yóò ní mọ̀ kò sọ̀rọ̀ ń bẹ̀ ìwọ ṣe wà wù ọ́ lè báyé bọ̀. ìdá kúńtà àpọ́líbì ìkọlù yìí. ẹjọ́ bẹ́ẹ̀ máa pé ayé mọ̀ àwọn bó ṣe rò pé kọ́nà tó ń gba ìyàwó ìyàwó wò lásìkò yìí. fáńtà ọmọ ìfúnnu ní àṣà. gbogbo àfáà tí wọ́n ṣe lédè ṣe bẹ́ẹ̀ tí social media ń tún wọn láti rí lẹ́yìn tó bá parọ́ mọ́ o. lẹ́yìn ẹni tí wọ́n bá
torí àwọn onírọ́ ti pọ̀ ní ìsìtàn náà fẹ́ di blogger tán náà kan ráṣàfà tó bá mọ̀ pé o mọ̀ kéwú jáǹpọ̀ wá sí tàbá ti pẹ̀ wá sí mọ́ ṣe fún ìyàwó ẹnu lé náà èwo ni kò mú wá sí ẹnìkan kan ní kókò sọ́dà ọ máa ń wí lọ́wọ́ òpè sọ̀rọ̀. èèyàn jẹ àkáńtàǹtì báńkì oní òmọ̀wé tó orí ẹ̀dá wù ọmọwé ìwé tó wà gbọ́gbọ́gbọ́ ní má rò pé ọmọwé lọ́lọ́ máa fi fún ẹni wé ẹni tó bá ti mọ wé òun gangan ló mọ̀wé. ẹni bá ti mọ wé òun ló mọ̀wé o èyàn lè mọ̀wé kó má mọ̀wé. ẹ bá mọ̀wé ju mọ́gàkàrà púpọ̀. lọ́bàdàn kọ́lá tí a bá mọ kí ojú yóò ṣe rọ́bù ọ̀kadà. lọ́bàdàn ó kàn wọ́n tó mọ kí ó tún wọ́n kàkadà. a wo báyìí náà lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀kadà a kàn wá sínú fíìlì rẹ̀ ọ̀kadà a kéèlò. ìdá kọ́ńtà. dábàlì bí wà á ń tà. bàbá mi àgbà wọn ní ká bá gbogbo àwọn ọ̀dọ́ àgbáyé sọ̀rọ̀. ìṣẹ́jú márùn-ún. ẹni tí wọ́n ní ká sọ yìí ọ̀rọ̀ ìṣẹ́jú díẹ̀ ni gbogbo àwa àfáà ni màá kọ́kọ́ bá wí nínú ọ̀dọ́ torí iṣẹ́ táwa ń ṣe nìyẹn. àkọ́kọ́ kí n tó ń pè é ó ní mi lára mọ́ kọ́kọ́ asọ́fẹ́ irọ́ o astagfirullah. màá gbà mí sí. nàlá àdàkùnrin kò. ọlá nínú Muhammad ní mọ̀ nira kò ní tán bẹ́ẹ̀ o. ẹ wo ayé tá à ń gbé lọ́wọ́ nísìnyí yìí tó bẹ́ẹ̀sì ni pé kọ́ máa wo social media púpọ̀ mọ́ bó ṣe dáa tó. èyí tó dáa jù lásìkò táwa yìí òun náà ní kí ọmọ máa wọ social media má. kó má jẹ́ o pọ̀. kó má jẹ́ o pọ̀. àìwò rárá ni ò da. àìwò rárá ni ò da. nísìnyí ni wípé àwọn àfáà náà pọ̀ tó ń ṣìyàn lọ́nà èèyàn kírun oníkòkí dáadáa ó dẹ̀ tẹ̀tẹ̀ mọ́ṣáláṣí sórí ìgbà tó bá gbàgbé sọ́fun. àfáà kan onítorí kò ń ké onílẹ̀ lárúbáwá ní pé àfáà tó fẹ́ kírun agbádá ẹ̀ ti wọlé jù wọn ní kírun lẹ́yìn ẹ̀ kí ló kọ́ lọ́wọ́ pẹ̀lú gbogbo tó ń wá wọn. ẹni tó mutí wọ mọ́ṣáláṣí ó mọ̀ pọ́lọ́ ló ti wọ bẹ̀. ó ní ìdí ẹni ẹni tí ò mutí rárá ṣe fún wòye tí ò kí. àfáà kan ọmọkùnrin kan Saheed lórúkọ ẹ̀ ó jìnnà sí wa àfáà pinnu abẹ́ àfáà parí ní abẹ́ ìbàdàn ó wá ń ṣeré ó wá ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ níjọ́ tí nǹkan bá ti ṣe tó bá yẹ rántí wá kásùbà tó bá ti tẹ̀wọ́ isa basata yẹ̀dẹ́ ìmísìlẹ̀ hadi tó bá ti ṣe báyìí tó bá yẹ rántí tọrọ nǹkan tó bá tọrọ 14 wọ́n fún 14 lé. ó wá sọ mi pé òun ọmọ tó ń ṣe fọlọ tó bá dà sọ pé òun fẹ́ nǹkan but ìtọ́nà máa fẹ́ fi gbà ni pé àfi kó òun kírun àṣùbà owó wa kí n lè kí gbogbo ọmọ tó ń ṣe òun ṣùgbọ́n ìjọ tó bá ti ní pọ́blẹ́mù tó bá yẹ kí i lásùbà tó bá ti tẹ́wọ́ àdúrà ọlọ́run gbà. ìjọ tó bá sọ fún mi bàbá kan wá pè é gbẹnu sọ̀rọ̀ ìwọ kọ́ lọ́lọ́run gbàdúrà ẹ̀ iṣẹ́ wo ni bàbá ẹ̀ ṣe wọ́n ní àfáàná ni wọn tó kọ́ ọ̀yàn ké púpọ̀ ó níyàn lọ́lọ́run wò fún ẹ mi ń kírun àsùbà lójoojúmọ́ ọlọ́run ò tí ì gbàdúrà mi. kí ló kọ́ náà àjọlọ sí skul wọ́n fi kádàrà wéra wọn o a lè jọ jókòó kíláàsì ẹgbẹ́ rẹ lè mọ̀ sí kíláàsì yẹn èèyàn ní orí ẹyọ kan ìwọ náà fẹ́ káwọn yẹn mọ̀ sí ọ ọlọ́gọ́rùn-ún orí làwọn ọgọ́rùn-ún èèyàn sìn ṣùgbọ́n orí kan lẹ́ mọ̀ rí kádàrà ọgọ́rùn-ún ní bẹ́ẹ̀ tó bá ní kádàrà ẹgbẹ̀rún bí ìtàn bàbá wa ẹgbẹ̀rún èèyàn náà yóò máa péjọ bẹ́ẹ̀. ẹ wo wàhálà tí bàbá ṣe ọ̀n pọ̀ tọ́jọ́ sí wàhálà yẹn kí ló dé pọ̀ wọn lọ́wọ́ kọ́kọ́ rí. abẹ́rù gbọ́dọ̀ máa ń fi oore inú gbogbo tọ́lọ̀ òkì bí ṣàwàdà lórí ó lè pa burú káàkiri ṣùgbọ́n tó bá débi oore ó máa fọ́ láhùn. ó ń sọ lórí ọ̀fẹ́. ó máa ń gbọ́dọ̀ tó fi odidi ọmọ sínú ilé kan yóò wẹ̀ tó fi tiẹ̀ ni kò ní wo ẹni tó ṣe wàhálà. ọ̀tọ̀ ni kí ẹ bá wa èèyàn lè bá kọ bí o kó mọ̀ jà ṣáájú. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. èèyàn lè ọlọ́run lè ṣàánú yẹn kí ẹ bá kọ bí kó jẹ́ pòun náà lọ́wọ́ fi ṣe aṣáájú. ẹ bàbá dídẹ́ kan oore lọ́la náà fi wọ́n ṣe fún wa o àdúrà tó yẹ wa ní kọ́nà ìlàkàdíjà fún wa kó máa pọ̀ ẹ má fi ọjọ́ orí jọ́ọ̀jì wọn kán kùn lẹ́mìí ló pè wa nítorí kí ní tó wà lọ́wọ́ wọn yìí tó bá yìí bọ́. tó bá bọ̀ ó Allah tó bá yìí lè bọ̀. ó yálà yìí dípò òórùn ẹ̀ tó ń bọ̀ lókun stéètì o. Allah ẹ gbàgbé ẹ̀ wọ́n yìí fi gbogbo nǹkan tó bá yìí ṣeré ní gbogbo ọ̀nà ọ̀dọ̀ wa sísàlẹ̀. ọ̀nà ọ̀dọ̀ yín. torí ọ̀nà ìpè ọ̀dọ̀ wa wọ́n yìí fi báyẹn ṣeré Khalifatul Khulafa alijami Yorùbá Edo and Delta àwọn ọlọ́dẹ àkọ́kọ́ jẹ Edo and Delta gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ lọ́dọ̀ wa Khalifatul Khulafa ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè wọ́n Edo and Delta débi ní
dé títí tó fi dé gbogbo wọrí bàbá ló ń kọ̀ǹtró gbogbo Tìjàní àdébẹ̀. tí àbá wa tètè fàdúrà mú wọn mọ́lẹ̀ kí wọ́n lò dáadáa kí wọ́n fa orúkọ olúkálùkù sáwọn ààyè tó yẹ tá a bá yìí jẹ́ ogbó wọn à ní gbòòrò ẹnì kankan torí bàbá ní síyáṣà lọ́ fi rí gbà. ètò yìí bàbá ní síyáṣà. tọ́ ẹ lè pọ̀ tẹ́ bá dùn kan tọ́ bá lọ fi ọlọ́run nìkan wò ọlọ́run lè mọ rí tiẹ̀ ro. gọ́ọ̀mẹ̀ntì. ìwọ nìkan kọ́ lọ lọ́lọ́run náà. ọkọ lọ lọ́lọ́run. kí ló jẹ́ èdè òfògùn bọ́kọ̀ mi lò ẹni tó bọ́kọ̀ bá lò pé ń bàjẹ́ ẹ̀mí òun mọ̀ gbàdúrà fún. ọlọ́run ó sẹ̀sán tó bá wù ọ́ dáadáa nù. wọ́n ní kẹjọ ọdún kan ìwọ wa kọ ìwé pẹ̀lú writing tó dáa wọ́n à ní wọ́n writing tó dáa wọ́n kọ́kọ́ bèrè pé ta ni ọ́ tọ́wọ́n bá ti rí nǹkan kan lára ẹ̀ wọ́n à rí orúkọ ẹnìkan fìtì ẹ̀ sínú ẹ̀ wọ́n à dẹ̀ rí orúkọ mọ̀lẹ́bí kan tó ti wúwo rí ẹ̀yọ́ ọ̀lẹ̀ ni ta lẹ̀ yín mú wa náà máa pè náà ṣá máa wọn. kandidate tí bàbá lọ sí ní káwúrà nígbà tí wọ́n débẹ̀ wọ́n proof àwọn nǹkan bíi mẹ́rin kan wọ́n dẹ̀ sign ẹ̀ pé wọ́n náà la fẹ́. nǹkan mẹ́rin mélòó àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ púrùfù ní pé gbogbo ọmọ ṣé Ibrahim tó bá ti wá ẹni kan mọ ọlọ́dọ̀ mi èmi ní ìmọ̀ gba gbogbo tó bá fẹ́ fún wọn. gbọ́ kò sí nítorí kò sí nǹkan tí àránṣe tó gbà tì lọ́wọ́ gbogbo nǹkan. kò sí ohun tí àránṣe tó gbà tì lọ́wọ́ gbogbo nǹkan. tí bàbá yìí bára mọ́tò wá fún bàbá láàárọ̀ ọ̀la ní sùtó ní bàbá yẹn mọ́ bínú tẹ́nìkan báyìí náà ń ṣe ìdí mọ́tò fún wáìpà ẹnìkan gbègbè nìkan gbàdúrà. ó ní dùn ẹnìkan nínú kọ́lọ̀ mọ́ni tí ẹrù tó bá bẹ nìkan ló jẹ́ kí lọ́wọ́ ṣe báwọn náà. ọ̀rẹ́ tó wà lọ́wọ́ wọn yẹn kí á palẹ̀ mọ́ àdúrà fún wọn gan ni o kì í ṣe pé àwọn náà ṣàdúrà ṣùgbọ́n tán mójútó pọ̀. àwọn tó mójútó pọ̀. àdúrà ti gbogbo Tìjàní àlọ́tọ̀ ti ilẹ̀ Yorùbá lọ́tọ̀ ti ọ̀dọ̀ Káwúlà ti àwọn ọmọ wọn tán mùrídí tàwọn jàmọ́ àwọn tó ń pè ọkọ wọn bá wọn ṣàdúrà ìjẹ́ òun lọ́fẹ́ láti sọ pé Ọlọ́run dákun fún mi lẹ́mìí kò sí. àti pé gbogbo wòlíì Ọlọ́run gidi ojúmọ́ tí wọn láti béèrè kan gidi lọ́dọ̀ Ọlọ́run fúnra wọn. wòlíì gidi kì í béèrè kan gidi lọ́dọ̀ Ọlọ́run ojú ò máa tì ní. wọn àwa léèyàn tó lè gbé àwọn sọmọ jìbù tó burú jáì wá sínú rubí. àwọn bàbá ní èèyàn pín ìṣèbí níjọ́ tí à ń ṣe láwà ní ẹ̀ka lẹ́yìn fúlàtò ìpínlẹ̀ fàì ibẹ̀ ni méjèèjì wa tọ́sí láìsọ wọn ah so wọn bàbá yìí kan máa fara pamọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n lé èèyàn lọ́wọ́ wọ́n wá fa àwọn wọlé wọ́n ṣe ìrànlẹ́bà ìpínlẹ̀ fàì Ọbásanjọ́ wa Tinubu náà bẹ̀rẹ̀ sí wa wọn náà pé wò bí ayé dáwọ́ bọ́lá ṣe wà ní ìsìn tọ́ba pé Tinubu yóò dáhùn torí pé kàdí fọ́tù lí gbogbo àwọn tá a jọ máa tọmọ ké ẹ wọ́ọ̀ṣì wọn dáadáa o má fi wọn ṣe bàbá kó má bàa ní problem. má fi bàbá ṣe bàbá o kó má bàa ní problem. láti wà ní kódà kó wà tán jẹ mọ́ ọmọ sọ̀rọ̀ pa ayé bàbá tiwa ni mo mọ̀ wọ́n mú ó mọ̀ wọ́n mú o lè débẹ̀ jẹ́ ìkójọ pọ́wọ́ kò yọ owó ọ̀bìnrin yóò bọ̀ sí. àní Ọlọ́run ò ní táìmù wọ́n yìí sí ìwọ́n mọ́ wọn àmọ́ mọ́ o ìntọ́lọ́run fi bá ànábì Ọlọ́run wí ànábì Nóà tó fi jọ ìbànújẹ́ lára ọmọ fún tọ́nà tó sọ pé lẹ́yìn náà hu lẹ́sà mí ní àhàlíkà èyí tó bí ìgbàgbẹ́ kẹsàn ọmọ dùnú fún ọ. ó ní innahu amalun ghayru salih eléyìí lè sórí ilé gbàgbé ẹ̀ ọmọ ànábì Ọlọ́run. ó wá tó sọ ọmọ ànábì kan ó wá ní nínú òríyàwó mí ní ayatina ó ní tí mo fi ṣe bẹ́ẹ̀ fẹ́ káwọn tó ń bọ̀ lẹ́yìn lè mọ̀ pé mo máa ń ṣe tó bá wù mí ni. gbogbo àwọn ọ̀dọ́ bàbá ẹlẹ́wàáyà kan nínú sùúrù ó ní bisimilahi rahman rahim ó ní man kana yuridu li ayata dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha wa hum fiha la yubkhasun ó ní man kana yuridu li ayata dunya gbogbo ẹni tó bá fẹ́ láyé gbé nínú gbogbo wa lọ́kùnrin. man kana yuridu li ayata dunya wa zinataha nuwaffi ilayhim a'malahum fiha. أعمالهم فيها وهم فيها لا يبخسون وهم فيها لا يبخسون. من كان يريد الحياة الدنيا وزينتها ẹni tó fẹ́ láyé lò nínú yín tó fẹ́ gbádùn ayé tó fẹ́ jẹ ayé tó fẹ́ jẹ kúkú mọ́ ayé wàzínàtàhà tó fẹ́ rìn káyé máa sọ pé dànsákì rẹ nuwaffi ilayhim a'malahum fiha ó ti rí. وهم فيها لا يبخسون. nuwaffi ilayhim a'malahum fiha á fún ọ lórí bó bá ṣe ṣe ni o. iṣẹ́ wo lò wọ́n wá fẹ́ fi rárá ṣe ẹ sọ fún gbogbo àwọn obìnrin lè ṣe kọ́ ṣọ́ra wọ́n fi iPhone 14 Pro Max para rẹ o. wọ́n fi iPhone 14 Pro Max wọ́n fi para rẹ. wọ́n lo àwọn ọmọ sáyé báyìí ni wọ́n lò wọ́n pamọ́. ẹlẹ́mẹ̀ẹ́ tí ì gbé ma Allah. wọ́n ti lo
ọmọ tó yẹ kẹ́lò ní ibi wọ́n ti lò ó kò dẹ̀ mọ̀ náwó ìbásọ̀ ẹ̀yọ kan àti iPhone 14 Pro Max wọ́n á dẹ̀ drop gbogbo kádàrà ti bẹ̀ lára rẹ̀ àti tiẹ̀ o àti tọmọ. tẹ́ bá fẹ́ fẹ́yàwó nísìnyí ẹ kọ́kọ́ lọ ṣe check up lọ́sibítù pé ṣé ilé ọmọ sì wà nú ẹ̀. ẹ lọ ṣe check up o. kí olóyún kó tó so yìgì. kí olóyún náà torí ibi táwọn kò dá nínú sẹ̀ríà o ṣùgbọ́n níbi táwọn wà yìí níbi táyé lè dodo yìí ọmọ tí ó wà nínú wọn wọ́n ti jọ ilé ọmọ ẹ̀ ó ti kọjá àlà kì í ṣe alábìàmọ ni alábìdànù ni. kò kí n ṣe alábìàmọ ni ṣùgbọ́n alábìdànù ni. ó ti bímọ débi pé wọ́n ní kò ṣeé ṣe mọ́ wọ́n gbé ilé ọmọ jáde. ìyá rẹ̀ bímọ mẹ́rin òun tẹ́yìn o méje. ó ṣẹ́yìn 13 láàrin ọdún mẹ́rin. nuwaffi ilayhim a'malahum fiha. àkáni a máa fún ọ ṣùgbọ́n irú iṣẹ́ wo lè gbà lọ́dọ̀ Ọlọ́run tọ́ ọba yìí kánjú jù lọ́dọ̀ Ọlọ́run débi pé o wá lọ pa ọmọ ẹnìkan nítorí kò fẹ́ lọ́la tọ́lọ́ ọba yìí gbà ó fẹ́ kí o sunkún ọjọ́ ọ̀la ni o tí kìíní ọba yìí ṣiṣẹ́ Ọlọ́run fẹ́ jẹ́ kó o sunkún lọ́jọ́ alẹ́ ni o nítorí dédé tí o mọ̀ sí ọ ni pé ìgbà tó yẹ kó o máa rẹ́rìn lórí ọmọ mọ́tò kan máa pa ọ́ lẹ́yìn kọ̀ọ̀kan ni. bẹ́ẹ̀ ni gbogbo àpọ̀lọpọ̀ àfa àtẹ́bá wọlé wọn tí kìíní ọba yìí mì tẹ́ ẹ̀ gbóòórùn dáadáa kankan mọ́ ní olè yẹn bàbá yẹn ti bàkájẹ́ jù nìyẹn ìyẹn ò ní sọ́rí inú. ọmọ kéwúṣe oní kò ní sórí rẹ. ọmọ kéwúṣe o wa bí débi pé o nílò àánú gbà ẹ jẹ́ kó nǹkan fẹ́ ló fẹ́ kọ́lé fún ọ Ọlọ́run ni ẹ má fún lé mọ́. ọmọ kéwú tí o mọ kéwú o wa ní wàwùlẹ̀ àti fún mi o ní o kọ́kọ́ sórí rẹ. ọ̀tọ̀ ni kéèyàn má mọ kéwú ọ̀tọ̀ ni kádàrá oríire. ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹlòmíì ò mọ kéwú wọn lè fi jẹ tíìfì mọ ẹ tó mọ kéwú dáadáa yóò lè mọ kó túbà fún bí ọ̀dọ̀ kó túbà fún ayé òní rí. nuwaffi ilayhim a'malahum وهم فيها لا يبخسون. وهم فيها لا يبخسون. ọ̀rọ̀ yẹn ni bàbá Mọ̀lánà Sheikh Ibrahim òun ni wọ́n dá sí kọ́lá. الإنسان قال الشيخ الصوفي إبراهيم النياسي radiyallahu ta'ala anhu. والإنسان إذا بلغ مبلغ الرجال wọ́n ní èèyàn tó bá ti dé ipò pé òun náà ti dọkùnrin. أول ما يتعلق به إذا كان ذو همة عالية. wọ́n ní tó kọ́kọ́ yẹ fún ẹnìyẹn tó bá jẹ́ ẹni tó ní great and fine ambition tó ní mission tó ní vision tó dẹ̀ tó ní dream torí mẹ́ta yàtọ̀ síra wọn. ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. ọ̀tọ̀ ní vision ọ̀tọ̀ ní mission ọ̀tọ̀ ní dream ẹlòmíì inú dream ló wà tí ò ní bọ́ sínú mission. mission ẹlòmíì dúró sí kò mọ̀ ẹ́ kó tún ku vision tó o bá ní dream o máa lérò pé mo fẹ́ rí báyìí tó bá ní mission wàá sáré fún un ṣùgbọ́n tó bá débì kan yóò rẹ̀ eléyìí táwọn àbá ṣe yìí ni wọ́n ní mission wọ́n ní dream wọ́n tún ní vision mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n kó pé. mẹ́tẹ̀ẹ̀ta ni bàbá kó pé. أول ما يتعلق به إذا كان ذو همة عالية. ذو همة عالية. tó bá jẹ́ ẹni tó ní plan fálámọ́ rí ara ẹ̀ pé òun fẹ́ jẹ́ kí ayé òun da tó dẹ̀ fẹ́ tẹ̀lé tọ́lọ́run o. أو يكسب العلم. the first thing ni Sheikh Ibrahim sọ pé anyaksibal ilmọ̀ alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ àfáà ló fẹ́ ṣe kó kọ́kọ́ lọ kéwú dáadáa. أو يكسب العلم. tó bá jẹ́ pé ìwé lẹ́fẹ́ jẹ́ ó kà ẹ jẹ́ kó kà kó yé e débi pé ẹ kò ní dójú tì í láàrin èrò. أن يكسب العلم. ọmọ wa yunifásitì wọn ní kó spell speculation wọn ní kí ló bẹ̀rẹ̀ spell yẹn kọ́mọ kẹgbà kò tẹ̀ kú ni. أن يكسب العلم. àkọ́kọ́ ni pé gbogbo ọmọ tó bá fẹ́ ṣoríire lọ́kùnrin lóbìnrin tó bá fẹ́ jẹ́ liability fún mọ̀lẹ́bí àtàbúrò àtẹ̀gbọ́n agbọ́lu àlè ìlìmù ẹ̀kọ́ ni kó kọ́kọ́ lọ wá o tó bá wá rí ẹni rẹ nílé kéwú tó rẹ ni rẹ nílé ìwé tó dẹ̀ lágbára fún rẹ lọ́fíìrẹ́ ẹsẹ̀ nu iṣẹ́ tí ò ní nira o kò sí iṣẹ́ tí ò lè ṣoríire fún yàn tó bá ládùúgbò àkùn. fọgá kọ́lé náà. fọgá tí kọ́lé ní sí tẹ́lọ̀ náà rò pé kò ní dáa fún tẹ́lẹ̀ wọ́n ti lówó pin. kódà àti rírí aláàgó rẹ ti ń ta àgó ṣe. ẹ̀ ń ta àgó ṣe. ìmọ̀ ní kọ́kọ́ lọ wá ẹlẹ́kẹ̀jì. súnmọ́ yẹ kì í sí balimala. tó o bá ti wá nímọ̀ tán ìmọ̀ yẹn ni wàá wá wò pé ìmọ̀ tí mo ní yìí mo fẹ́ jẹ́ kí n rí ṣe ń bẹ̀ káyé lè mọ̀ pé mi náà mọṣẹ́ yìí ṣe. súnmọ́ yẹ kì í sí balimala. lẹ́yìn pé kó o wá owó lórí ẹ̀ ṣùgbọ́n tó bá fẹ́ wá owó yẹn lọ wá owó tó ní ti pẹ̀lú àdúrà torí bí táyé dẹ̀ dé yìí tàbá ní ẹgbìyànjú kì í ṣe pé ẹ lọ mọ́ ṣoògùn kẹ́ wá pa ayé dànù o kì í wá ṣe pé kẹ́ wá gbọ́gbọ́gbọ́ ikú tó ọ̀pọ̀lọpọ̀ àfáà mi ikú àìlẹ́kọ̀ọ́ ni
òun ló jẹ́ ìjẹkújẹ tó ń kó sínú tó wá fẹ́ kò mọ̀ pa appendix ló ṣe òun tó fi kú. La ilaha illallah. àṣàṣì ni gbogbo ẹ̀. ló ń ṣe àṣàṣì ní gbogbo nǹkan o wọ́ọ̀tì kan tó ń gbé sínú má parẹ́ dànù ayé tá ń gbé yìí ti chẹ́ǹjì ara wo dàbí ayé àwọn tà náà gbogbo nǹkan táwọn jẹ níta náà gbogbo nǹkan fresh ni ewédú ẹ̀fọ́ ilá wọ́n máa bọ́ sí inú ogbó wọ́n máa kọ́sàn wọ́n máa múlẹ̀ kan náà wọ́n máa tún máa mu àwọn èso àwọn òrí mu bẹ́ẹ̀ fẹ́rẹ̀ èso níṣẹ́ tó fẹ́ mú èso gidi á ní 3,000 láàárọ̀ 3,000 lọ́sàn 3,000 lálẹ́ 9,000 láì ní iṣẹ́ gidi bí àwọn alájì ṣe mọ̀ pé ó padà sílé. ojú ẹyẹ mẹ́sàn-án ó sì jó gbogbo ó sì pín méje ó sì ń dẹnu lọ́dọ̀ ọwọ́ ń fi ọwọ́ bù má parẹ́ ayé ti bá jùmọ̀ àlà tó o bá gba owó jẹ́ ó jẹ́ èyí tó mọ́ o kò wá sí àwọn iṣẹ́ kan tó o bá ṣe tó o gbàyànjú tọ́lọ́ bá fẹ́ mú tiẹ̀ fún ọ yóò mọ kò ní mọ́ wọn o ọlọ́run lè bẹ̀rẹ̀ níbi ahọ́n ọ̀pọ̀lọpọ̀ olówó tó bá ní ahọ́n àárẹ̀ kékeré kan tí ò ní agbára lọ́dọ̀ máa ń fún wọn òyìnbó ló máa gbé orúkọ ńlá fún wa ní microjack bunting tó máa wá ní kó máa gba abẹ́rẹ́ 2 million láàárọ̀ 2 million lọ́sàn-án 2 million lálẹ́ tó bá yẹ gbà láti 30 days owó ti tán ní ọgbà. súnmọ́ yẹ kí síbàlì mọ́lá. tó bá wá owó wa lọ́nà tó tọ́ pẹ̀lú àdúrà òun ló fàtẹ́ pé tí má ṣe wá sí débi gan yín da orúkọ Ọlọ́run ẹ wo bàbá tó bá jẹ́ pé bá jẹ ìjẹkújẹ ni ọjọ́ orí yàn ní tó ètò àti yí dànù ẹ gbàgbé ọjọ́ orí ẹ̀mí lè gùn tí spirit tí ó bẹ gbẹ̀mí gígùn tí ó bá ti wíìkì wá kú kò sí tán ẹ ó lẹ́mí gígùn wọ́n lè bẹ wò kán tẹ̀ ẹ́ pé ó lẹ́mí gígùn tó o bá yẹ ìjẹkújẹ wá kú kódà tó o bá gun ẹni tí ò yẹ kó o gùn ó kú dànù. tó bá ti ju ẹni tí ò yẹ kó o gùn ó kú dànù. ó wá ní àwọn àfa àyájí ó wà ní owó abẹ́yàwó àfàsùn pẹ̀lú ìdùnnú àwọn olùkọ́ pẹ̀lú ìbànújẹ́ náà ni. ó bẹ́yàwó àfàsùn. gbọ́ wọn ni wàtàfà ń jẹ́ àwọn olùmọ̀ gbá etí ẹ̀ má sùn o. àbí wọ́n kàn mọ́ ọ́ lọ́sọ̀rọ̀ má sùn ètò bẹ́ẹ̀ láyé ìwọ àtàfà àjà òwò àsọ láàrin rẹ̀ pé mo gbá létí. pé wọ́n mi àdáde tó bá níyà pàwọn tó bá mọ̀ rí ẹ lọ bẹ́ẹ̀ kó tó sùn tó bá yìí sùn tí ò bá ṣe kan sí ọ ọlọ́run ó ṣe nǹkan tó bá ṣe nǹkan yóò mú ọ ọlọ́run ó tún mú ọ. èyàn lè gbá lukú létí ṣùgbọ́n máa gbá àfa lukú létí o. lukú ṣe gbá létí wọ́n jò bí àfa lukú. rárá o. olùkàfọ́lùkù bẹ́ẹ̀ náà lukú wà àfa lukú. gbàgbọ́ eléyìí tó ṣe àfa àwẹ́dà ó lè gbá yẹn gbà àfa àtọ̀lọ́run wọ́n tra yẹ. súnmọ́ yẹ kí síbàlì mọ́lá. súnmọ́ yẹ kí síbàlì mọ́tà. lẹ́yìn ìgbà yẹn tó o bá ti kọ́kọ́ ní ẹ̀kọ́ tó kàwé tó níṣẹ́ tó wá ń wówó díẹ̀díẹ̀ mọ́ lẹ́yìn ìgbà yẹn ló tó kan obìnrin lẹ́yìn ìgbà náà ló tó kan kó o má rí téèyàn bá ti sáré kọ́kọ́ fún yàn lóyún kó tó lẹ́kọ̀ọ́ ó lè má lẹ́kọ̀ọ́ mọ́ tí wà lẹ́tòṣì. bó o bá ti sáré lọ fún yàn lóyún láì lẹ́kọ̀ọ́ tó níṣẹ́ ọmọ ọgọ̀kadà ni o tí o ní general work ìfẹ́ni tí ò níṣẹ́ lẹ́yìn àwọn tí wọ́n níṣẹ́ tọ́lọ́hún gbàbẹ̀ fún torí kò ṣeé fi gbé ebú. kò ṣeé fi gbé ebú. mo ti náà fà tó náà ṣe gbàmọ́ láìpẹ́ yìí. bẹ́ẹ̀ ni ó ní yóò fi kún sí Ọlọ́run kó wọ́n lè jàrá mu kò lè ṣàdúrà púpọ̀ mo gbé ọ̀pá fún olóòtú gòdì ó dàbà ọ eléyìí sàfà iṣẹ́ kéwù ó dàbí ogun iṣẹ́ kéwù ó dàbí ogun bí ọ̀pọ̀ bí àdáni nípìnlẹ̀ ẹni tí ó bá lè jagun kò ní lè kéwù. súnmọ́ yaksiba al-mar'ata lẹ́yìn yẹn kó wa obìnrin síwájú. súnmọ́ yẹ kí síbàlì mọ́tà. ṣàyìnbá bàdá àbílẹ̀ ẹ̀yìnmí náà lálìkìlẹ̀. ṣẹ́gbọ́n tí ṣe Ibrahim wí wọ́n ní wọ́n ìfá bàdá àbílẹ̀ ẹ̀yìnmí náà lálìkì náà ẹni tó bá ti kọ́kọ́ lẹ́kọ̀ọ́ tó ẹgbẹ́ ẹ̀kọ́ ló kọ́kọ́ ní wàá rí gbogbo tó ń pè ní ọ̀rọ̀ òun ní àwọn alájí wa ní o alhaji Najimuddin. ẹ̀kọ́ ni wọ́n kọ́kọ́ ní. ẹ̀kọ́ ni wọ́n kọ́kọ́ rán wọn ẹ wá wo orú ọ̀pọ̀lọpọ̀ ẹtẹ bá ní tó lówó ìyànà fi kàwé. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ bá ní níwájú lónìí. alájí ìyànà fi kàwé o. àbáwọn tó bí lówó tó pọ̀ sọ́ọ̀kù náà fi kàwé òun náà jẹ́ ká mọ iyọ̀ lọ òun náà fi farabalẹ̀ fọ́lọ́ gbogbo ẹni tó bá gbọ́ wọn fi mọ́tò gbé lọ skul ní kì í gbọ́. gbogbo ẹ̀yin tá ẹ̀dẹ̀ lówó nísìnyí tá ìfẹ́jẹ́ kọ́ ọmọ yóò rìn mọ́ ìjọ tẹ bá kú ìrìn tá ẹni kó rìn yóò padà rìn. ọmọ tí èsì bá ti pọ̀jù bẹ́ẹ̀ náà máa tutù láti ẹ̀kẹ́ níbẹ̀ náà máa tutù kò ní mẹ́ni tó máa ń kúnlẹ̀ kí. bẹ́ẹ̀ mo ti sọ gbogbo àwọn tó jù wá lọ nínú iṣẹ́ yìí àpọ́nlé pèrà fún wọn bẹ́ẹ̀ bá ti mọ̀ pọ́n kéré sí ni wọ́n tẹ̀lé kí ni o. ara o òun bala náà ni o. wọ́n tẹ̀ láti gòdì sí mi pẹ̀lú rísì bẹ́ẹ̀ yẹn bá kúrú ó yẹ kó mẹgbẹ́ ti ṣe. bí wọ́n bá kúrú ó yẹ kó mẹgbẹ́ ti ṣe. lọ́ba kí mi tó mọ̀ pé mo ju ọlọ́ farabalẹ̀ múlẹ̀ ọlọ́run fọ lọ́dún àtọ́fẹ́ gbà ó dáa jẹ́ kó gàdí ká gbé ọṣẹ́ pè nínú lọ. àwọn ti ètò ẹni o. wọ́n yìí sábàdà àbílí mọ́ọ̀lì. nọ́mbà 2 ìwà àtẹ̀yàn jà wọ́n wá sáré gba ilé tí wọ́n lọ parí ìjà wọ́n parí ìjà. ara o òun yà fún wa.
wọ́n sáré ìyẹn sáré gba ilé tí wọ́n wá náà parí ìjà sọ fún ọkọ tó parí ẹ̀ báyọ̀ sọ̀rọ̀ tètè ní bẹ́ẹ̀ tiẹ̀ wọ́n parí ìjà báwo ìjà lè parí. وإذا بدا بالمال wọ́n pè kíní kan ní sùúrù wọ́n pè kíní kan ní nàṣẹ́gọ̀ nílùú òkè wọ́n pè kíní kan ní nàṣẹ́gọ̀ tí dòró bá jábọ́ sínú omi wọ́n pè kíní kan ní galagala òun náà pè ní nàṣẹ́gọ̀ torí ètò jábọ̀ àwọn ẹ̀gọ́ ni wọ́n ní nàṣẹ́gọ̀ ọ̀nà nulẹ̀nu ọgbà ọ̀lẹ́nu ọwọ́ náà parí ìjà oríire òpè bẹ́ẹ̀ni ẹ bá ti kọ̀yìn gbá tiẹ̀ padà káwọn parí ìjà padà. بأنفي kí ló tẹ̀lé. وإذا بدا بالمال نال المرأة ẹni tí ó bá wá kọ́kọ́ lọ wá owó tí ò lẹ́kọ̀ọ́ ibi tí ṣe Ibrahim sọnù ẹni tó kọ́kọ́ lọ wá owó tí ò kàwé tí ò kéwú tí ò kọ́ṣẹ́ ó wá rí pàrọ̀ tó kù tí ń gun mọ́tò pé ọjọ́ orí kan náà làwọn ó wá lọ ṣiṣẹ́ oṣó tó gbóná torí gbogbo ẹ̀yà fáà ní ìsìnjájọ́ ń ṣọ̀rẹ́ sàwọn olùkíṣẹ́ òṣìṣẹ́ mọ́ṣó èmi ìṣògùn akàmọ́ ń sọ fún àwọn èèyàn ni pé kì í ṣe pé oògùn òsì akàmọ́ ń sọ ni mo mọ èsì mi já nú ó ń bẹ́ o. mo mọ bàhàzẹ́ ìṣẹ̀ṣí làhálẹ́ ìlàṣì kàhákà ìkíṣẹ́ Allahu Akbar mo ma wuli libawu ìyàwó ha tá máa ń fi ìlíàmù nàbíyù láì xídìrú ni mo gbogbo gọba yẹn là wá ṣe ní kékèké òun ni òtún lára gbogbo ọmọ tó ń kéwòn ìsìn oṣù gbọ́dọ̀ ni tó rí iPhone 14 Pro Max o fẹ́ tó obìnrin tó bá jẹ́ tó máa jẹ́ tiẹ̀ tó bá mú tọ́ náà tó bẹ̀ lọ yóò gbà tiẹ̀. obìnrin tó bá jẹ́ tiẹ̀ tí fóònù rẹ̀ ti pọ́ tí ayé ẹ̀ ti bàjẹ́. tó bá ti rí àmọ̀ pé wọ́n ní tòun nígbà tí àwọn alájì bàbá alájì náà ti dín ṣẹ́jọ́ tẹ fọ́nà jẹ́ ṣẹ́ fóònù ti dé ṣé wọn àwa gbà ó ti rí ń dá ẹ̀dẹ̀ tí ìfá ìdájà tó bá ìgbà ẹ̀ torí ẹ̀ sì máa gbòòrò ọ̀run wọn bá torí pé ìṣòwò wọ́n ṣe bẹ̀rẹ̀ ní kí ní ìṣẹ̀dí tẹ bá rẹni tó lówó pẹ̀lú èjì ẹ bá wọn dúpẹ́ wọ́n ṣe wàhálà ẹ fẹ́ sọ pé wọ́n láhùn wọ́n ṣe máa láhùn èyàn dààmú kó torí ṣe tí ó kọ́ máa fọ́ ọ̀lànà orí owó ni wàá pé báwọn tó bá yẹ pé pèkúpè tó bá yẹ lọ kò wá mọ́ tẹ bá rẹni tẹ ìpèlè ló wà ná ó nà kú lọ ni ibi tó lè náwó sí tọ́lọ́wọ́ ti dá padà ó lọ́wọ́ àfáà àwọn náà lè sọ fún ọ pé pẹ̀lú pé ó náwó yìí ibi tó ga yóò kù wọ́n gbé ọ síbẹ̀ lẹ́dẹ̀ ẹni tó ẹ̀kọ́ mẹ́tẹ̀lẹ̀ bí òde fẹ́ kó mẹ́ wọ́n dẹ̀ lé ṣùgbọ́n wọn fi ṣe tọ́lọ́ tẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú owó àṣẹ́bìrán ní náà lálẹ́ mọ̀rẹ́ àtà irú ẹni bẹ́ẹ̀ yóò rí obìnrin fẹ́ obìnrin gidi ló máa fẹ́ o. wọ́n bá kí ẹja ilá. ṣùgbọ́n ni ẹ̀gọ́ ni ó jẹ́ gbogbo tó bá ń sọ kò níye ìyàwó àrẹ mọ tẹ́sítì mẹ́sẹ̀jì sọkùnrin pé I love you alékèlélẹ̀ anímọ̀ sọ wọ́n sùkú ọmọ ni. wọ́n máa bẹ̀rẹ̀ lópe lólè. wọ́n á kọ you are stupid wọ́n á ní kó máa pè awaka wọ́n á ní kó máa pè ní mílíọ̀nù kátó kó máa pè máa rẹ̀ pé ayam yóò máa pè nínú apẹ̀lú ìdùnnú wọ́n á ní kó dìde kó máa jó nígbà tẹ́ kówó ló ní kó ó ṣẹ́ sóró owó ni kò mọ tí wọ́n kọ ìyàwó ẹ̀ sọ fún ẹnìkan báyìí mi sí oníkèlélẹ̀ ó ní mò ń kọ nǹkan tí wọ́n kọ́ wá sùkúl nígbà kan ó ṣe jọra wọn. Iza bada abili mali nan la mari ata wabaki ya jahila ṣé Ibrahim ní tó bá kọ́kọ́ rówó wàá róbìnrin gidi fẹ́ o ṣùgbọ́n ní tápàrí òkà ni wàá fẹ́ owó ni wàá máa fi sẹ́tù ẹ̀ tó bá ti wá fẹ́ bákì ya jahila wàá wá di òmùgọ̀ parí pin ṣé Ibrahim wá ní wípé. wàlìjẹ́ ìlú mọ̀nyí tó wáyé gánà yá. wàlìjẹ́ ìlú mọ̀nyí tó ẹni tó bá jẹ́ aláìmọ̀ ó kú ni o kódà kó máa gbáyé ẹlẹ́kẹta. وإذا بدأ بالمرأة tó o bá kọ́kọ́ lọ fún yàn lóyún kó o kọ́kọ́ fẹ́ yàwó láì kàwé láì kéwú láì kọ́ iṣẹ́ فقد الإيمان yóò pòfo àti lẹ́kọ̀ọ́ torí pé ọmọ ni ó tètè mọ gbọ́ bùkátà àtọ́ ọmọ kò ní jẹ́ kó o náà rọ́nà lọ. وفقد الغنى àránṣẹ́ ò ní wá torí kò ní rìn débi tí wọ́n ti ṣe láàánú. kì í ṣe báyìí àánú ti tán lórílẹ̀ àwọn ibi tó má ti ṣe àánú ló rìn sí o. àánú ọ̀pá lórílẹ̀. ibi tó ti ṣe àánú ló rìn sí. èyí tí wọ́n bá ti ṣe àánú ló rìn sí. ẹ wo báyé ṣe dà nísìnyí gbogbo ẹni tó bá ti rí pé ní pírọ́lẹ̀mù ọ̀dà ó fún ìwọ tó ní pírọ́lẹ̀mù ẹbí nìpa o. tó wà parọ́ pírọ́lẹ̀mù ọ̀la rẹ. wọ́n mú ìyá Ọ̀ṣun tó parọ́ máa fà wá wọ́n mú wọ́n ti mọ́lé wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n yọ kọ́mọ́dà pa fìyà jẹ ọ́ wọ́n dá gbogbo owó fún un wọ́n gba ṣọ́ọ̀bù ńláńlá fún un wọ́n fún mọ́kà wọ́n fún onímúra wọ́n lọ fún un lówó bàbá tiwa nìbàdàn alhaji onímọ̀ọ́lù ọdún náà wọ́n kọ́lé fún un wọ́n sì yànda bẹ́ẹ̀ ṣùgbọ́n àfa àwa tí wọ́n parọ́ ọmọ tó yẹ ká fún lówó ẹ mọ́ bí orúkọ yín tó bàjẹ́ kò sẹ́ tó fún wọn 1,500. kí ló àfa yẹn ṣe so sẹ́ni tó bá báyìí lórúkọ jẹ́ ní ká máa rí nísìn. sẹ́ni tó bá báyìí lórúkọ jẹ́ ní ká máa rí báyìí. aburú ni o ẹni tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú obìnrin tí Ibrahim ní ọwọ́ ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin tó bá sáré lọ márì láì kàwé láì kéwú láì kọ́ iṣẹ́. فقد الإيمان ìmọ̀ á sá lọ fún ẹ àwọn ọ̀rẹ́ rẹ ò ní rí ti ẹrù mọ́ o. وفقد الغنى
jìnnà. وربما يفقدها أيضا. àwa ní obìnrin tó wá kọ́kọ́ fẹ́ náà yufukiduha aida obìnrin yóò padà lọ n tó fẹ́ ó ṣẹlẹ̀ ní ó padà ṣẹlẹ̀ ó gba àwọn ọ̀dọ́ ẹ̀kọ́ ní ká kọ́kọ́ lọ wá tó bá fẹ́ jẹ́ ká yí orí ọ dáadáa ẹ lọ kọ orin tó máa ń kọ ní Ògùn state níjọ́ ẹ má jà filẹ̀ wọ́n ní iṣẹ́ ya tẹ́lẹ̀ iṣẹ́ ya Olódùmarè iṣẹ́ máa yá o. iṣẹ́ ya ọmọ Ògùn iṣẹ́ pọ̀ fún wa láti ṣe ọmọ rere kì í ṣaṣẹ́ ọmọ Ògùn kì í ṣọlẹ ẹbẹrẹ dẹrù rọ. ọmọ ẹsẹ̀ wà fọlọ́ gbọ́n bí tí wọ́n lọ́wọ́ ni ẹ̀ wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ gbé ẹrù nígbà náà sọ̀rọ̀ pé Ọlọ́run ń bẹ ní ẹ̀yìn tó o bá palẹ̀ mọ́ tó o fẹ́ ṣe Ọlọ́run ó bọ̀ ọ́ dá sí tó o bá pọ̀ Ọlọ́run dá sí kò ní dá sí. bàbá wa Alhaji Najimudeen alágbàdo tí mo dì. wọ́n gba award. wọ́n gba award. award mọ̀dà. ẹ̀rọ ìfún má gbà. ẹ̀mí má gbà. Ẹ lọ fẹ́ gbà. ẹ̀mí má gbà kò sí ọdún wà ní pẹ̀lẹ́. adé àtàlẹ́sẹ̀ wà sí màá gbà gbogbo ìlú kù. lè jẹ́ mi lówó tẹ́lẹ̀. ọmọ yìí jókòó lówó ẹ̀ lè jẹ́ mi lówó yẹn náà. bàbá yẹn ti ń kọjú. Alhaji ìrẹ̀lẹ̀ gba award yẹn ṣé 250,000. Alhaji alibarika karama nna Muhammad sallallahu alaihi wa sallam. wọ́n fọlá yín bẹ́ẹ̀ lọ́wọ́ láwọn ààyè kan.